ó ga ó wá ò mà nídìí ohun èlò àlòpatì lágbára Ọlọ́run. lẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Bùsọ́lá Òkè Ẹlẹ́yẹlé tó fi ń bomi lójú sùrùsùrù lórí ayélujára. tí àṣírí ńlá tó tú nípa ìbáṣepọ̀ rẹ̀ àti Báyọ̀wá tó jẹ́ ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀, èyí lohun tó sọ. gbajúgbajà arẹwà olórin ilẹ̀ wa tó pupa táwọ̀ rẹ̀ mọ́lóló bí ọ̀lẹ̀ àwẹ̀ tó kọ Ẹlẹ́yẹlé ń wò bá ọlọ́ni. arábìnrin Bùsọ́lá Òkè táwọn èèyàn mọ̀ sí Bùsọ́lá Ẹlẹ́yẹlé jáde sórí TikTok live rẹ̀ lánàá tó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó ń wa omi ẹkún ìbànújẹ́ mu ní kíkankíkan lórí bí ìjọ àjùmọ̀jó ṣe wá padà díjọ́ òun nìkan ṣoṣo báyìí. gbogbo àwọn èèyàn tó rò pé ìfẹ́ Ẹlẹ́yẹlé ni wọ́n ní sí òun ṣe wá padà di aríkúyẹrí lẹ́yìn ìgbà tí nǹkan ò dán mọ́rán fún un mọ́. wọ́n sì rán létí ọ̀rọ̀ àwọn àgbà tó ní ọwọ́ epo láráyé máa ń bà ní ilá wọn kì í bá ní látẹ̀jẹ̀. ó sì fi hàn pé ipò tí arẹwà olórin ẹ̀mí ilẹ̀ wa yìí wà jẹ́ ipò tí kò mú inú rẹ̀ dùn rárá. bẹ́ẹ̀ ni ìsọwọ́sọ̀rọ̀ rẹ̀ lè fa ìpòrúru ọkàn tàbí kó tiẹ̀ mú ìyàndá ẹ̀mí ara ẹni légbodò. arẹwà olórin ẹ̀mí yìí sọ̀rọ̀ nínú fídíò rẹ̀ báyìí pé orin tó dáa kò tà mọ́, ẹ̀bùn kò lè sohunkóhun fún ọ ní Nàìjíríà yìí. ẹ̀yin olólùfẹ́ mi ẹ má bínú, mi ò ní lọ́kàn láti ṣe eléyìí ṣùgbọ́n mi ò lè faradà mọ́. àwọn èèyàn ò gbọ́ orin mi mọ́. báwo lo ṣe lè jẹun nígbà tí kò sí oúnjẹ? báwo lo ṣe lè wakọ̀ nígbà tí ò sí ọkọ̀ tó o fẹ́ wà? báwo lo ṣe lè ní àlàáfíà nígbà tí kò sí àlàáfíà? báwo ni o ṣe lè dìmọ́ èèyàn tàbí ní ìmọ̀lára pé o kò dá wà tó sì jẹ́ pé ìwọ nìkan ló dá wà? nígbà tí gbogbo nǹkan ń lọ déédéé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yí mi ká. ṣùgbọ́n ní báyìí kò sí ẹnì kankan mọ́, ó dàbọ̀. èyí ni olórin ilẹ̀ wa tí ohùn rẹ̀ máa ń dùn dáadáa létí yìí ṣe sọ̀rọ̀. òun tí omijé lójú kó tó wá padà fòpin sí fídíò náà. àwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní dààmú lórí ọ̀rọ̀ tó sọ yìí. tí wọ́n sì ń kígbe sí gbogbo àwọn tó wà láyìíká arẹwà olórin yìí kí wọ́n tètè dá sí ọ̀rọ̀ yìí kó tó di pé ó máa ṣera rẹ̀ léṣe. nítorí ìsọwọ́sọ̀rọ̀ rẹ̀ yìí jọ ti ẹni tí ìpòrúru ọkàn ti ń dà láàmú tó fẹ́ dá ẹ̀mí ara rẹ̀ légbodò. ní àfi kí gbogbo wa tètè dìde ìrànlọ́wọ́ sí Bùsọ́lá Òkè Ẹlẹ́yẹlé kó tó di pé ó máa pẹ́ jù. gbọ́ ò fídíò tí Bùsọ́lá Ẹlẹ́yẹlé ṣe yìí ti padà lọ wú ọ̀rọ̀ tó sọ nípa ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀ Gbénga Adéwùsì tí gbogbo ayé mọ̀ sí Báyọ̀wá jáde báyìí o. àwọn èèyàn sì ti ń dá sí ọ̀rọ̀ náà lóríṣiríṣi. ẹ ò bá gbàgbé olórin yìí ti jáde wá kígbe síta lórí ohun tí ọ̀gá rẹ̀ Gbénga Adéwùsì ó ní Báyọ̀wá fi ojú rẹ̀ rí. pàápàá jùlọ lórí bó ṣe kọ̀ láti fún un ní ẹ̀tọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n pín gàárì. wọ́n sì tún halẹ̀ mọ́ lórí ẹ̀tọ́ rẹ̀. Tọ́lọ́kẹ́ sọ eléyìí lẹ́yìn ìgbà tí ọ̀dọ́mọdé olórin ilẹ̀ wa Ìlérí Olúwa lọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad jáde láyé ní ọdún 2023. èyí sì ni àwọn àlàyé tó ṣe nígbà náà. Lost so many things. Mo tẹ̀ sí recover. Mi ò recover from up till now. Mo ta property, mo ta ní mo tọ̀nà. Mi ò tí recover ẹ̀. I'm just advising you. Tó bá gbé mi rí wòlíì tàbí ènìyàn tó ta mí lólobó ń gbà ẹ́. Oore tó fẹ́ gbà yóò rí ẹ̀dẹ́ ni. Rántí, the first day he called after Chibusu Gbénga Adébóyè. Àtàṣe Chibusu Gbénga Adébóyè tó. Kò pẹ́ síra wọn púpọ̀. Ó ń ṣe ìgbélé lọ́wọ́ ní ìràwọ̀ ògo Jésù chọ́ọ̀chì Ṣẹ́gun Akí pẹ̀lú Glorious. Torí mo lọ ṣe ìyáṣà kan bẹ̀ náà rí ìrànyìn sí mi. Mo wá dísà láti ṣe ní chọ́ọ̀chì náà. Ibẹ̀ ni mo wà àti Báyọ̀wá ti pè mí bí kí wọ́n ti soundtrack Ẹlẹ́yẹlé. And I told him pé olórin kan tí mo ṣe compose pé orin yẹn dùn gan, ó bá orin ìfẹ́ lọ, ó dẹ̀ ní kí n kọ́ fóun. That was olómi mo fẹ́ràn rẹ fẹ́ràn dàbí ìsàn jẹ́ ní ọkàn mi. Orin yẹn mo ń kọ́ continuously gbà yẹn níbi wáyé tí mo wà ní church yẹn tí mo wà nígbèlé. Mo ṣe compose ẹ̀ ní kọjáde. Wọ́n á kọ́ ni ẹ̀fún tí orin yìí dùn ọ́ pé kí n ṣe àwọn orin ìlú ìmọ̀ kí n ṣe àwọn orin oríṣiríṣi mọ̀ kí n kà fi soundtrack. Ẹ̀sán ń bọ̀ ṣàánú ní aṣèbí. By now tó bá ní nǹkan báyìí ni mo ti ní, nǹkan báyìí mo ti achieve, nǹkan báyìí tó bá ní gbogbo empire yìí Ṣọlá ló ní ibi tí ábọ̀ mi tàdé. Ìkíní, ìkejì, ìkẹta, ìkẹrin ó tó bẹ́ẹ̀. Ìka ìmúta. They enslave you. They make you their everlasting slave.
was what happened with Mohbad. They wanted to enslave him. It is well. I don't want to talk about Mohbad again. People have been saying that, Mohbad. Yes, I love Mohbad. I have loved this song because there's nothing more. Keep resting, champ. But be resting, but don't rest in peace. Títí gbogbo àwọn ìka ènìyàn tó ṣìkà fún ẹ. Tí tọ́nà máa fi ṣáyé wọn ṣàbàṣàbà. Tó bá ti wá rí ẹ̀yìn wọn tán, bóyá wá lọ rest in peace. For now, don't rest in peace, but be resting. Be resting for the war. Be resting for the war. And after the war, tó wá ti ṣẹ́gun. Tọ́lọ́run ti gbẹ̀san lára wọn. Tó ti ṣẹ́gun. Wá rest in peace. Mo gbàdúrà fún olórúkọ Jésù. Ní ẹ̀kan sí olófojú sún ọmọ òun ní faragbà rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ á di testimony o. Ọmọ mi ti wọ college ní Amẹ́ríkà. She needs money. Ó yẹ kí èmi náà wá sọ pé iye báyìí ni mo kó lẹ̀. Àwọn kan dẹ̀ jẹ̀gà títì mi, wọ́n fi ń ṣayé. Àwọn kan jẹ àwọn kan fi ògùn ojú mi jayé. Wọ́n gba owó lórí ògùn ojú mi. God, Judge BAYOWA, you are wicked, you are heartless. The only thing tí mo ṣòfò dànù láyé mi, òun ni pé àbára wa lòṣèpọ̀ àfẹ́ra wa. Mi ò gbà bó ṣe máa ń bá àwọn tó kù sùn. Ṣé ìbálẹ̀ tí wá pàdánù intellectual property, màá tó pàdánù ara. Mo dúpẹ́ pé mi ń ṣe irú ọmọ bẹ́ẹ̀. Na only God will judge you. Ẹ̀yin followers mi, ẹ má bínú pé lẹ́nu inú wa too emotional and ọ̀rọ̀ nǹkan mi ni mo sọ lẹ́nu, ẹ má bínú. Àmọ́ my doctor told me pé he empty nǹkan tó desire mi. Láti ìgbà tí Mohbad ti kú, ó trigger so many things. Tọ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu Bùsọ́lá Òkè yìí, ṣùgbọ́n nígbà tó ṣe fídíò yìí àwọn èèyàn kọ bí ara sí i. Mo lẹ́yìn tó ṣe fídíò jáde tó ń sunkún yìí, àwọn èèyàn ti ń kígbe báyìí tí wọ́n sì ń béèrè fún ìrànlọ́wọ́ fún olórin yìí. Má pa Bùsọ́lá Òkè ẹlẹ́yẹlé bẹ́ẹ̀ ṣe pa Mohbad o. Torí wípé ikú méjì ló wà, àpasáyé àti àpasọ́run. Ẹ wo bí o, ẹ má pa Bùsọ́lá Òkè ẹlẹ́yẹlé bẹ́ẹ̀ ṣe pa Mohbad o. Ó ń pariwo kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ síta sí yín o. Ẹ̀yin ènìyàn tó yẹ kẹ́ dìde gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ fún, ẹ̀yin náà lẹ tó sá fún, ẹ̀yin tẹ́ jẹ́ kọlu iṣẹ́. Ẹ̀gbọ́n tó sọ, ó ní kò sí ẹni tó fẹ́ wo òun mọ́. Ó ní kò sí ẹni tó fẹ́ pe òun gan mọ́. Ṣé rí ibi tí problem wà, òun ni wípé irú àwọn ènìyàn tó bá tò papọ̀ pẹ̀lú ayé ẹ ní ìbẹ̀rẹ̀ ayé ẹ àti ìdí ẹ̀ka ṣe ní ẹ máa ṣe àyẹ̀wò lórí ọ̀rọ̀ ayé yín ká ẹ lè mọ ohun tó yẹ ká ẹ ṣe, ká ẹ lè mọ ohun tó yẹ ká ẹ tò papọ̀ pẹ̀lú. Sọ́ni tá a bá ń pariwo nígbà mí àmọ̀kọ́ tá à ń sọ o. Ẹ má lajúlẹ̀ ẹ̀yin abiyamọ ẹgbẹ́ olórí share button o. Ẹ̀yin abiyamọ ayé ẹgbẹ́ olórí share button. Ẹ̀yin tí àwọn ọmọ yín wọ́n tí wọ́n rí ògo wọn lò láyé wọn. Ẹ̀yin tí àwọn ọmọ yín ò ní dídàkudà ẹgbẹ́ olórí share button ẹ bá mi share fídíò ẹ jẹ́ kó lọ. Bùsọ́lá Òkè ẹlẹ́yẹlé ń pariwo báyìí o. Ó ń pariwo ẹ ò gbọ́ o, ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ ò gbọ́ o. Ẹ̀yin kò lè sí ẹ nínú olórin ẹ súnmọ́ Bùkọ́lá ẹlẹ́yẹlé o. Ó ní the encourage word yín báyìí o.
kì í ṣe ìgbà tí nǹkan burúkú ṣẹlẹ̀ lẹ́sẹ̀ àwọn máa pariwo kìíní kan we pity you we do this ṣe mọ̀ pé Nàìjíríà òkú tó bá ti kú ni wọ́n ń sin bẹ́ẹ̀ ni òkú tó ti kú tó ń ṣàìsàn wọn kì í bójú tó ní Nàìjíríà ìdí ẹ̀ta bá ń pariwo pé Nàìjíríà yìí ibùgbé ìka Nàìjíríà àwọn ènìyàn máa sọ pé káyé sọ bẹ́ẹ̀ mọ́ ṣé èèyàn lè wà nínú ìbànújẹ́ kó máa rẹ́kọ́ náà wà nínú ayọ̀ ni ó ń pariwo fún yín ó ní ṣé gbogbo mọ́tò ló ti ta gbogbo property ló ti ta gbogbo ẹ̀yin producer tẹ́ ẹ kó Bùsọ́lá Ọ̀kẹ́ Ẹlẹ́yẹlé tẹ́ kó sínú problem ẹ̀yin nu Ọlọ́run nù ẹ̀yin kọ̀ ní ìsì ẹ̀ náà tó yẹ kẹ́ ẹ dìde tì í kẹ́ ẹ múnú ẹ̀dùn ẹ̀yin náà tún sá fún ẹ̀yin fáǹsì ẹ̀ tó yẹ kẹ́ ẹ̀yin náà tún máa wò ó ẹ wo Nàìjíríà problem ti pọ̀ jù tàbá sọ fún ibẹ̀ sáré lórí ọ̀rọ̀ ayé yín àwọn tá máa yín mú tàbá sọ fún ibẹ̀ ẹ múra lórí ọ̀rọ̀ ayé yín tó bá ti lè lógo ní Nàìjíríà ọ̀gá o gbọ́dọ̀ sáré lórí ọ̀rọ̀ ayé tó bá fẹ́ jẹ́ èèyàn ní Nàìjíríà ó máa sáré ní Nàìjíríà ò pẹ̀lú ibi tó jẹ́ pé it is well with me ọ̀gá àwọn kan máa jẹ́ kó mọ̀ pé òun tó wálé ayé wá ṣe ìwọ náà máa jẹ́ kó mọ̀ wọ́n pè kankan ní má gbẹ́sẹ̀ lé wọ́n bí sà tó o bá ti lè múra lórí ọ̀rọ̀ ayé ọlọ́mọdé kan fi ẹ́ kàǹtì kọ́ọ̀sì wọ́n bí sà ẹ ṣe àfijọ́ ìta bá ń sọ̀rọ̀ ẹ ṣe àyẹ̀wò lórí ọ̀rọ̀ ayé yín mọ́mọ́ tí mo sọ bàbá àṣírí àwọn olórúkọ tèmi ìwọ ò nídìí láti send kankan kọ pé WhatsApp number mi pé bàbá àṣírí àwọn mo fẹ́ ṣe àyẹ̀wò lórí ọ̀rọ̀ ayé mi Bùsọ́lá Ọ̀kẹ́ this is my own advice for you to wọn náà múra lórí ọ̀rọ̀ ayé ọ ṣe mọ̀ pé tẹ́yọ̀ bá ti become celeb tí a bá ti di celebrity a máa wọ pé olójú ibi tó ń lè lọ ọ̀gá irọ́ ló wà ń bẹ́ o gbogbo àwọn top politician yẹn wọ́n sáré lórí ọ̀rọ̀ ayé wọn ìdí ẹ̀ nìyẹn ìyàwó tó sáré lórí ọ̀rọ̀ ayé wọn àwọn ni wọ́n jábọ́ o kò sí iṣẹ́ náà ní Nàìjíríà yìí tó bá ti sáré nínú ọmọ àjábọ́ ni WhatsApp number yẹn 08054353629 ìwọ kan ní bàbá àṣírí làwọn mo fẹ́ ṣe àyẹ̀wò lórí ọ̀rọ̀ ayé mi èmi ni máa sọ ohun tí ó ṣẹlẹ̀ sí ẹ tí máa sọ tó bá dẹ̀ ni pé it go totally with what you are talking about tí mo dẹ̀ mọ̀ pé 100% accurate ni then we proceed. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ ti gbọ́ lóríṣiríṣi ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mọ ohun tẹ́yin rí sí ọ̀rọ̀ yìí ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí lábala àríwísí má gbàgbé àti bá wa láìkì fídíò yìí ẹ bá sì ti tẹ̀lé ìkànnì wa ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button kẹ́ ẹ tó lọ agbára Ọlọ́run a ò ní rógun ìpòrúurú ọkàn àbí ìbànújẹ́ bó ti wù ó kéré mọ́.